láǹfààní láti mọ gbọ́ mi akandọ́ra Awíkòǹkò yín náà ni Àjàó àrò Awíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá baba ọlọ́rọ̀ ṣe mú kí gbogbo yín níbikíbi tẹ́ ti láǹfààní láti tún mọ gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan òun náà là ń pẹ̀ kẹ́lù ní àyín òun náà là ń kà ní àyín ni mo sọ fún yín ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni ìwé nì láti ọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà nínú nǹkan bàbá wa Akínwùmí Ìṣọ̀lá tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ogún Ọmọdé. Ogún ọmọdé kì í ṣeré fógún ọdún Ogún Ọmọdé. ẹ wá nǹkan fìdílé sẹ́gbàgbé orí kejì ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ọpẹ́ ńlá lọ́wọ́ Ọlọ́run aláwòrábí tó jẹ́ ká láǹfààní láti tún máa gbọ́ra wa ọpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ ẹni tí ó ro ọpọlọ tó sọ ọpọlọ kalẹ̀ èyí ò bàbá wa Akínwùmí Ìṣọ̀lá torí pé yọ́ gbà wọ́n ní àkókò tó pọ̀ láti tò ìwé aládùn yìí jọ kìí ṣe wípé a fi tàbùkù bàbá bí kìí ṣe pé a fi mọ rírì iṣẹ́ wọn àti pápá kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n lè mọ̀ wípé bónírèsí bá kọ̀ tí òfin gbá mọ́ eléyìí tó ti fún ilẹ̀ kò ní parun láéláé ẹ dákun ẹ wá pèrè fìdí tẹ̀ ẹ já gbádùn orí kejì ìwé ọ̀hún àkọlé èyí tí mo pè ní mo sùn lóko àkókò ẹ̀rùn máa ń dára púpọ̀ ní oko gbogbo ọ̀nù gbà máa fo kò sí ẹrọ̀fọ̀ lọ́nà kò sí irin gbígbọ̀n kò sí òtútù ẹ̀fọn á máa dínkù ìyẹn á sì ráàyè sùn nínú afẹ́fẹ́ títí dìgbà tó bá wù ú èyí tó máa ń dùn mọ́ èmi jù ni pé ẹran ìgbẹ́ á máa pọ̀ gan àwọn ọmọdé pàápàá máa ráàyè dẹ̀gbẹ́ èyí tí ó bá lè dẹ̀gbẹ́ yóò lè dẹ tàkúté ẹni tí kò bá sì rówó ra tàkúté yóò sá lè ran okùn kó fi dẹ ìrìn ní tèmi rọ́bà mi kì í já mi àpò mi a sì rí dùngbẹ̀ fún òkú rọ́bà tí mo máa ń sàkún nígbà gbogbo mo ti fi rọ́bà mi pa oríṣiríṣi ẹyẹ àti ẹranko ní ìjẹta yìí ni mo fi pa ọ̀ràn ńlá kan ewé kòkó mọ́ lọ sa o ìyá mi ló fẹ́ fi pọ́n iyọ̀ bí mo ti ń jáde bẹ́ẹ̀ èmi kì í sanwó rọ́bà mi nítorí ìdágìrì eku àti ẹyẹ bí mo ti ń sa ewé ni mo gbọ́ wẹ́rẹ́ ojú tí mo gbé sókè báyìí mo rí abonú ọ̀hànràn tọ́nà sórí ẹ̀ka kékeré kan kò rí mi oúnjẹ èso kòkó tọ́pọ̀n kan àyà mi lù kìkì mo mú rọ́bà mi mo fi òkò kan tí ó yí gbiri sínú rẹ̀ mo sùn mo fà á yàn mo sọ ọ́ sílẹ̀ òkú gba wèrè níkùn ọ̀rọ̀ di o ó sì jábọ́ sílẹ̀ ó fẹ̀yìn lélẹ̀ ọ̀nà gbalaja mo bẹ̀rẹ̀ sí wò ó mùlé mo ń lẹ̀ ẹ̀rù rẹ̀ ń bà mí kó má bàa lọ gé mi jẹ mo mọ̀ pé kò tí ì kú tán òyì lọ́kọ bí n ò bá sì tètè mu tó bá tún tají ó lè lọ́ mọ́ mi lọ́wọ́ mo bẹ̀rẹ̀ sí wá igi kiri n ò rége mo rí tí ọ̀hànràn ń tasẹ̀ wàyí mo wòye pé ó fẹ́ tají nu o kíá kí ni mo lè ṣe o ọgbọ́n kan ta sí mi nínú mo mú òkú rọ́bà mìíràn mo fi sí rọ́bà mi mo tún fi tẹ̀ ẹ́ níkùn ọ̀nà tọ̀ ó kú gbé mo fi igi rọ́bà mi lù ú lórí mo jù ú sínú àpò wúkọ̀ǹdù mo sa ewé díẹ̀ sí mo kọrí lé inú mi dùn dẹ́yìn bí mo ti délé tí mo gbé ewé kalẹ̀ ni mo yọ ọ̀hànràn jáde ìyá mi ní wọ́n mọ̀ yìí ewé mo ní kọ́ lọ sá igbó ọ̀kẹ́rẹ́ lọ ń wọ́ kiri bó o bá tẹsẹ̀ bọ́ sáńgáńgọ̀ mọ́ ní wọ̀wọ́gbó kankan inú kòkó mo ti pa ọ̀hànràn sí ni kì í sọ̀kẹ́rẹ́ ẹ̀rí kó tóbi ní ìyá mi ní ọ̀ràn olóko ọ̀hànràn o ejò pọ̀ nínú gbó bó ti wí báyìí tán ó yẹ ọ̀hànràn náà wò ó ní ọmọ tóbi o ó ní òun ò sì í lálẹ́ kí ọ̀rẹ́ mi tó ń bọ̀ láti Ìkèrèkú kó lè rí nǹkan fi jẹun èmi náà ronú títí mo ní òótọ́ mà ni mo tún wá pinnu láti wá ẹran ìgbẹ́ díẹ̀ sí kí ẹran ó lè bá a pọ̀ nílé mo fẹ́ràn Adéwọlé ọ̀rẹ́ mi ará Ìkèrèkú púpọ̀ òun ló ń bọ̀ wá bá mi ṣeré ní ọjọ́ kejì mo ronú ibi tí mo ti lè rí ẹran pa títí mo wá rántí pé bàbá mi gbé tàkúté kékeré kan sí inú abà lóko mo ronú pé bí mo bá lè dẹ tàkúté náà fún àwọn àparò tí ń porogbo nínú ẹ̀gẹ́ tó wà létí ìdí abà náà ó dájú pé wọ́n pa ọ̀kan nínú wọn mo yọ́ jáde mo bẹ̀rẹ̀ sí sáré lọ sóko àti jẹun ọ̀sán pẹ́ díẹ̀ bàbá mi ò tí ì tóko dé ṣùgbọ́n ọ̀tọ̀ ní ọ̀nà oko tí àwọn lọ bí mo ti dóko mo sáré lọ gbé tàkúté kékeré náà ní ìdí abà mo sì lọ dẹ́ sínú ẹ̀gẹ́
níbi tí àparò kan ti ṣẹ̀ṣẹ̀ pòrúbù. Mo ní dandan ní kí tàkúté náà ó gbé àparò kan kí alẹ́ tó lẹ́ nítorí pé àwọn àparò náà ti pọ̀ jù. Ọ̀nà abúlé jìn díẹ̀ nítorí náà mo pinnu láti dúró di alẹ́ lóko. Mo ní ohun tó dáa jù ni pé kí n mú àparò kan délé lálẹ́ yìí kí wọ́n sì papọ̀ mọ́ ọ̀hànrà ọ̀sán. Nítorí àlejò tí ń bọ̀ lọ́la mo jókòó pa sínú ahéré. Ilẹ̀ ń ṣú lọ díẹ̀díẹ̀. Mo ń gbọ́ ẹgbẹ́ àwọn àparò kan nítòsí. Iná mi dùn. Mo ní ibi tàkúté mi wọ́n lọ wọn o. Mo retí kí n gbọ́ ariwo àparò tí tàkúté gbé tí ń jà gbùtùgbùtù. Mo jókòó títí n ò gbọ́ ariwo gangan. Nígbà tí mo ti ń retí báyìí ńlọrọ̀ ti gbé mi lọ. Mo sì sùn lọ lórí pàkàtà tí mo ti fẹ̀yìn lélẹ̀. Ńgbà tí mo jí Ọlọ́run kú ọlá òkùnkùn ti kùn rábídún. Gbogbo gbọ́dá késekése n ò tiẹ̀ ríran rárá. Òkùnkùn tá à ń wí yìí kọ yọyọ. N ò kọ́kọ́ mọ ibi tí mo wà. Mo kọ́kọ́ rò pé inú yàrá ni. Ṣùgbọ́n nígbà tí mo fọwọ́ kan ọ̀hànràn tí mo fọwọ́ kan àràwù mọ́ orí ahéré tí mo rí pàkàtà tí mo sùn lé tí mo rí pàkàtà tí mo sùn lé tí mo sì rí ilẹ̀ tó ṣe wútawúta tí mo fọwọ́ kan òpó ahéré mo gbà pé ayé pé méjì. Kíá òógùn ti dàbò mí. Èyí gbé n ò lè ké. Èyí rìn n ò lè dìde rìn. Mo dìde mo lóṣù sórí pàkàtà. Mo diwọ́ mọ́rí mo ń sọkún jẹ́ẹ́jẹ́. Orí mi wú jẹ̀yìn. Mo gbá a bó. Mo họ́ bó. Mo kúkú mọ tí mo lè ṣe. Mo wá ń wò fẹ̀fẹ̀ bí màálùú rọ́bẹ. Mo pinnu àti máa lọ. Mo dìde nàró. Ẹsẹ̀ mi ọ̀ràn lẹ̀. Mo kúkú ríran tààrà. Mo fọwọ́ wá ojú ọ̀nà ahéré. Bí mo ti jáde ni mo gbọ́ tí òwúwé kan ké. Eku o, eku o, eku. Àyà mi tó já. Oko kòkó kan tó tóbi ló wà lẹ́gbẹ̀ẹ́ ahéré. Àárín rẹ̀ ni mo ní láti gbà kọjá. Bí mo ti ń lọ ẹsẹ̀ mi ń pariwo. Ẹ̀rù sì ń bà mí gidigidi. N ò tí ì rìn jìnnà ńgbà tí kìnìún náà sáré wùrùwùrù nínú ewé kòkó. Ó dàbí ìgbà tí ejò ńlá bá ń sáré. Mo dúró sí i. N ò tún gbúròó rẹ̀ mọ́. Mo tún ń lọ. Mo ń lọ. Ilẹ̀ sọ ọmọdé oko wọn lọ láyà. Bí ò bá wá láyà ńkọ́ ṣé yóò sùn sóko ni. Bí mo ti ń lọ mo ń fojú inú wo gbogbo ibi ẹ̀rù tí wọ́n gbà kọjá. Orí òkìtì ọ̀gángán báyìí kìkì hò. Mo rò ó pé dájúdájú àwọn ejò àkàntò sójú ọ̀nà lọ ni. Nídìí igi ọ̀rọ̀ wọ́n ti sọ pé ọ̀rọ̀ le púpọ̀. Yangi ńlá tó wà létí ìgóríta mẹ́ta. Ìrókò olúwéré tó wà lẹ́bàá ọ̀nà. Níbi tí àgbàrá ti gbẹ́ kòtò mo sá ń lọ. Bí mo ti dé etí igi ọ̀rọ̀ ni mo rí iná kan lọ́ọ̀kan tí ọkọ̀ mọ̀nà. Mo dúró sí i. Mo rò ó sínú ọkàn mi pé mo gbé. Mo ní dájúdájú ọ̀rọ̀ ti jáde. Ó ń wá ìjẹ́ kiri. Iná náà mọ́lẹ̀ bíi ti mọ́tò ṣùgbọ́n ojú kan ni. Ọjọ́ iná òru àwọn ọdẹ ó ń bọ̀ tààrà níwájú mi lójú ọ̀nà ṣùgbọ́n kò tí ì dé ara mi. Mo yá sá sínú igbó. Mo gọ sẹ́yìn igi ńlá kan. Ẹ̀rù inú igbó tó ń bà mí mọ́. Àrùn jàrùn lọ. Adẹ́tẹ̀ rí wèrè ọkàn lùgbẹ́. Mo dákẹ́ níbi tí mo wà. Iná ìtúbọ̀ ń súnmọ́ ọ̀dọ̀ mi. Ńgbà tó yá iná dé ọ̀gangan ibi tí mo ti yà sínú igbó. Ó dúró. Àyà mi já tó bẹ́ẹ̀ tó fi dàbí ẹni pé ọkàn mi ò lù mọ́. Mo ṣàkíyèsí pé èèyàn ni. Bóyá ọdẹ ni ó sì lè ṣe ewin tó ní ara bíi tènìyàn. Ohun yòówù kó jẹ́. Ara fún òun náà. Ọkọ̀ ojú iná sínú igbó lọ́nà ọ̀dọ̀ mi. Mo fẹ́ ké ṣùgbọ́n mo tún rò ó pé bó bá gbọ́ ariwo bó bá ṣe ọdẹ ó lè yìnbọn bẹ̀. Ilẹ̀ ti ṣú. Kí lèèyàn lè máa wá nínú igbó lóru bí ọ̀bá ṣẹranko aṣọ lè. Èwo ni kò yẹ ní pípa ń bẹ̀. Mo dákẹ́. Mo gọ sẹ́yìn igi náà. Ìtànṣán náà yọ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì igi tí mo sá sí ṣùgbọ́n kò kàn mí lára. Ẹ̀dá náà tó yí sẹ́gbẹ́ kan. Èmi náà tó sún. Àyà gbọ́n Ògún gbé gbọ́n. Ibi tó wá jìnnà díẹ̀ sí mi. Ńgbà tó ṣe ọkọ̀ ojú sọ́nà ó tó ń lọ. Mo mẹ́kànlẹ̀. Mo dìde. Mo ń bọ̀ lójú ọ̀nà. Mo rọra ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Bó ti kù díẹ̀ kí n jánà ni ẹ̀dá oníná náà tó ń bojú wo ẹ̀yìn. Iná sì tàn sí ojú ọ̀nà lọ́gbò. Ọlọ́run ló sọ pé kẹ́mi ọmọ tí ì bọ́ sọ́nà. Kẹ́nẹ́sà lóhun ìbá máa wo mi. Ta ló mọ tí ì bá ṣe. Kò pẹ́ ó tún kọjú sí ọ̀nà tirẹ̀ ó ń lọ. Mo wá sáré bọ́ sọ́nà. Mo sáré yí kọ̀rọ̀ níbi tí ojú iná náà kò ti lè tó mi mọ́. Mo tẹsẹ̀ mọ́rìn. Ẹ̀rù ò tún bà mí púpọ̀ mọ́. Síbí ẹ̀rù ńlá bá bani lórí kékeré adìyẹ pẹrẹ.
tí mo fi kọjá nídìí igi ọ̀rọ̀ n ò tiẹ̀ mọ̀ mò ń lọ ẹsẹ̀ mi ò rànlẹ̀ mọ́ mo ń ta gbọ̀ngbọ̀n sí i sọ́hun bí ọ̀mùtí ènìyàn bẹ́ẹ̀ ni èmi ò mú nǹkan kan o ìjàgbọ́n ti sọ lábà wọ́n ti wá mi tì kò sí ẹni tó mọ ibi tí mo lọ àwọn tó rí mi fèrè sọ pé ọ̀nà àtàn mọ́ lọ wọ́n ti wá mi lọ sí abà kejì wọ́n lọ sórí pápá ìṣeré wọ́n délé gbogbo àwọn ọ̀rẹ́ mi mò sí ń bè gangan ń tọ́jẹ́ kó burú gan-an ni pé àsìkò ìgbà náà là ń gbúrò àwọn gbọmọgbọmọ lemọ́lemọ́ wọ́n tiẹ̀ sọ pé oògùn ni wọ́n ń lò pé bí wọ́n bá ti fòrùka gbọ́ ọmọ láyà ọmọ náà ò ní lè sọ̀rọ̀ mọ́ bí wọ́n bá sì gba nídìí adìgbé wọ́n á sì sọ sápò wọ́n á sọ ọmọ mìíràn di ẹran àgùntàn wọ́n á fokùn sí i lọ́rùn wọ́n á máa fà á lọ ìyá mi ẹ̀gbọ́n mi obìnrin àyọ̀ká àti gbogbo àwọn obìnrin ilé ti bẹ̀rẹ̀ sí í sọkún ńgbà tí ilẹ̀ ṣú tí òkùn kókò tán tí ẹnìkan ò sì gbúrò mi àwọn ọkùnrin àbà náà ti péjọ wọ́n ronú ibi tí mo lè wà wọ́n pín ara wọn káàkiri wọ́n kó àdá àti ìbọn oníkálukú ta àtùpà onífìtílà tán wọ́n wá mi kiri wọ́n ti lọ sí oko ìsàlẹ̀ odò wọ́n ti wo gbogbo ọgbẹ́ etí àbà tán àwọn kan ti lọ sódò wọn ò rí òkú ọmọdé tó léfò wọ́n wọnú gbogbo kànga wọn ò rágbárí ènìyàn kankan sàlẹ̀ ńbo ni mo wá wà ìyá mi ní dájúdájú wọ́n ti gbé ọmọ òun lọ ń sọkún kíkorò ó ní ọmọ òun kì í pẹ́ lóde àwọn obìnrin yòókù ń bá a kẹ́dùn wọ́n ní ọmọ wọn kú ó yàjọ ọmọ wọn nù lọ. àwọn tí ń bọ̀ lọ́nà oko ẹ̀gàn ń bọ̀ lọ́nà èmi náà ń toko bọ̀ òkùnkùn rabidun ó kù díẹ̀ kí n dédé igi ìrókò olúwéré ni mò ń gbọ́ ohùn bọ̀ gàdàgbà lọ́nà mo gbọ́ ohùn bàbá Dọlápọ̀ kétékété mo gbọ́ ti Fọlá náà mo sì gbọ́ ti Bọ̀dé mo rí pé àwọn tó ń bọ̀ pọ̀ èmi náà tẹsẹ̀ mọ́rìn ńgbà tó pẹ́ díẹ̀ ni mo tó rí iná kú lọ́ọ̀kan òun máa ń rìn jìnnà lóru o bó ti kù díẹ̀ kí wọ́n pàdé mi mo dúró àwọn ò tí ì rí mi bàbá Dọlápọ̀ lọ ṣáájú ṣé mo ti bọ́ ẹ̀wù mi ńgbà tí mo fẹ́ pàdé ọdẹ bóyá ọdẹ sì kọ́ lẹ́ẹ̀kan ntọ́fà ni pé aṣọ funfun mo wọ̀ ó sì mọ́ tètè fi ènìyàn hàn lóru mo ti bọ́ mọ ká mo dì í rógódó mo mú un lọ́wọ́ mo dúró rigidi láàrin ọ̀nà mo wá dàbí ẹbọra kékeré nínú òkùnkùn nígbà tí bàbá Dọlápọ̀ rí mi ó dúró sí i ó ní eléwọnú wọ̀ dáhùn gbogbo wọn dákẹ́ wọn ó tún ní tàánú sẹ́ n ò tún dáhùn àwọn kan ń béèrè olúwa rẹ̀ dà bàbá Dọlápọ̀ ní kíní ọ̀nù lọ́ọ̀gán àwọn kan sá sẹ́yìn gìrìgì bàbá Dọlápọ̀ béèrè pé sí ẹ̀wù funfun wọn ni mo wọ̀ ó ní ohun tí òun wọ̀ yìí kò jọ ẹ̀wù funfun o n ò tiẹ̀ lè sọ̀rọ̀ ń tèmi ńgbà tó yá bàbá mi ṣáájú ó sì ń bọ̀ tó ń tiná ti àdá lọ́wọ́ ọ̀dọ̀ rà ń bọ̀ bó ti súnmọ́ mi mo bá bú sẹ́kún gbagara ó ju àdó ọwọ́ rẹ̀ lẹ̀ ó sì sáré gbé mi kọ́ èjìká ó béèrè ẹ̀wù mi mo sì fi lé e lọ́wọ́ ìyá mi sáré wá dè mọ́ mi ó fẹ́ gbé mi ṣùgbọ́n bàbá mi ò gbé mi lẹ̀ mo ti kú ọlọ́mọ tí obìnrin lè gbé pọ̀n gbogbo wọn pè mí n ò dáhùn àwọn àgbà ní kí wọ́n yé pè mí lóru nínú igbó wọ́n béèrè ohun tó dé ibi tí mo lọ n ò dáhùn oníkálukú ń sọ nítorí ẹnìkan ní àbí wọ́n kàn tán lọ sóko ni àbí àwọn kan tán lọ sóko ni Ọlọ́run ló mọ̀ yọ́ o ọ̀kan ní akànwé kọ́ ọmọ tí wọ́n ti fi ṣe báyìí àfi ká mójútó o gbogbo wọn pariwo bọ̀ lẹ́yìn mi títí tá a fi dé àbà bá a ti dé àbà ní gbogbo ará àbá pé síta wa tí wọ́n wò mí bí ẹni tó ẹ̀sẹ̀ ti rìn àjò ńlá kan dé ọ̀rẹ́ mi púpọ̀ òtútù sì mú mi ṣe ni mò ń gbọ̀n rìrì bí ẹ̀rọ ògì tí mo lérò lẹ́yìn bíi mọ́tò tí ò ṣiṣẹ́ bàbá mi gbé àgbo tútù kan jáde ó ní kí wọ́n gbòdé ẹ̀fọ́ mi ìgbà yìí ni mo tó wá sọ̀rọ̀ mo ní wọ́n mú ọ gbogbo wọn bú sẹ́rìn wọ́n pè mí ní àrùn mọ́jọ oògùn mo ní nǹkan kan mú mi wọ́n ní ó dáa kí n jẹun dáadáa bí mo bá jẹun gidi mo lè má mu àgbo tútù mọ́ bí mo bá jẹ àmàlà gbóná náà gan nítorí n ò fẹ́ mu àgbo tútù kankan àgbo tútù ọ̀dà lẹ́nu báyìí mo ṣe tí mo di akíkanjú láàrin àwọn ẹgbẹ́ mi bí ilẹ̀ ti mọ́ gbogbo wọn wá ń béèrè ohun tó ṣẹlẹ̀ sí mi lọ́wọ́ mi mo bẹ̀rẹ̀ sí í sọ fún wọn fẹ́rẹ́fẹ́rẹ́ mo tún fi àsọdùn díẹ̀ kún pẹ̀lú mo ní nígbà tí mo kó ọdẹ tán mo rí tí iná tàn ní ìdí ọ̀rọ̀ tí ọ̀kan tó tàn ní òkè rẹ̀ wọ́n ní bó ti kù díẹ̀ kí n dé ibẹ̀ orí mi wó jàyìn ṣùgbọ́n mo fi ọkọ̀ ọkùnrin lọ sá pé ọkùnrin kìí kẹ́ ìbá àgbóná girigi jù bẹ́ẹ̀ lọ
bí mo ti dé ìdí igi ọ̀rọ̀ ní iná tó wà nísàlẹ̀ kó, mo sì gbọ́ tí ẹnìkan kò yún ṣùgbọ́n n ò gbọ́ ohun tí ó ń sọ. Mo ti kọjá tán ní iná náà tó tàn nísàlẹ̀, gbogbo wọn lanú lẹ̀, wọ́n fẹ́ẹ́ lè mọ̀ játọ́. Wọ́n ní mo mọ̀ láyà o. Báyìí la parí orí kejì ìwé náà Ogún Ọmọdé látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn bàbá wa Akínwùmí Ìsọ̀lá. Bàbá wa Akínwùmí Ìsọ̀lá. Lágbára Ọlọ́run orí kẹta láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ́ẹ̀ ilé ìwé tún bẹ̀rẹ̀. Ilé ìwé tún bẹ̀rẹ̀. Ilé ìwé tún bẹ̀rẹ̀. Títí gbà náà like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV. Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel tẹ́ wà yìí. Ẹ wà Èdè Yorùbá TV. Ẹ wà Èdè Yorùbá TV. Ẹ má wàá gbàgbé. Ìgbàkígbà tẹ́ bá bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí àtàwọn ìkànnì Awikonko tó kù, mò ń bẹ̀ yín, mò ń rọ̀ yín ni kó lè jàǹfààní lónìí tàbí lọ́la. Ẹ má fò kúrò lórí ẹ̀. Ẹ má fò kúrò lórí rẹ̀ kó lè bá jàǹfààní lónìí tàbí lọ́la tẹ́nìkan mọ̀. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò àṣewò.